gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Àlejò tí mo ní lẹ́nìí wọ́n kì í ṣe bí mo ṣe máa ń bẹ̀rẹ̀ ètò ni mo ṣe bẹ̀rẹ̀ báyìí nítorí ẹ jẹ́ èèyàn àrà ọ̀tọ̀ tó ṣe wípé wíwá yín sórí ètò yìí lónìí ó jẹ́ ìwúrí fẹ́mi nítorí kí ẹ tó lè fi gbogbo ọ̀nà yín lẹ̀ láti lè wá sí orí ètò Má Sọ̀yìnbó wọ́n ní ọmọdé ilé tí ń bá wa nájà ẹ ṣe àgbààgbà ló ti ń wá bá wa nájà ẹ ṣe o adúpẹ́ púpọ̀ báyé ń bá wa nájà wa ó jẹ́ nǹkan tó jẹ́ ìwúrí fẹ́mi tó lè jẹ́ kí n máa sọ wípé à ń ṣe nǹkan tó dáa nítorí èèyàn tí ó ní ọ̀nà púpọ̀ nìyí èèyàn tó lọ́rìn nìyí èèyàn tí gbogbo ayé tí wọ́n ń bọ̀wọ̀ fún nìyí kẹ wá tó lè wò pé nǹkan tí ọmọdé yìí ń ṣe jẹ́ kí n lọ lọ́wọ́ sí jẹ́ kí n wá ṣùgbọ́n mi ò ní jẹ́ kẹ́ gba ẹgbẹ̀lẹ́gbọ̀n kan mi lọ ń bí lédi o. ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan mi ò ní jẹ́ kẹ́ gbà lọ ń bí lédi ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí owó yín ni kí lẹ wá nílò láti ṣe kẹ́ ẹ dáhùn ìbéèrè mẹ́wàá kẹ́ ẹ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa ló bá tán kẹ́ ẹ máa mẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan lọ ni. báwo wá ní àdàpọ̀ mọ́ Fúlàní mọ́ Yorùbá ṣe wá fẹ́ má lè sọ èdè míì lẹ́yìn Yorùbá. ẹ gbìyànjú náà ni o bá mi yọ òkè yẹn. owó ti lọ òkè yẹn ti lọ bẹ́yẹn ẹ tún ti tún òkè sọ. pé a ti sọ Yorùbá lẹ́ẹ̀mejì a ti sọ Òyìnbó lẹ́ẹ̀mejì nìyẹn. ẹ ti sọ Òyìnbó lẹ́ẹ̀mejì tẹ́ ẹ bá ti sọ Òyìnbó owó ń lọ nìyẹn. mo gbọ́ yín báyìí. ẹ ti gbọ́. mo ti gbọ́ yín yé báyìí. ẹ ti gbọ́ mi yé báyìí. tí ó bá ṣe é ṣe kí ẹ ti ṣe àbúlùbálà èdè ṣùgbọ́n tẹ́ bá dé ẹgbẹ̀rún mẹ́wàá tí ẹ sì níbèrè ilẹ̀ àdìkẹ́ máa mú ẹgbẹ̀rún mẹ́wàá lọ. máa rí i pé mo gbà tó bí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn náà wà bẹ́ẹ̀. fún àwọn tó jẹ́ pé wọn ò tí ì mọ erin kí ló kọ yín. Saheed ọmọ Musa Adolúwa lórúkọ mi. tí gbogbo èèyàn ń pè ní. ìbílẹ̀ ọmọ Mọ́lá Odúláì. bẹ́ẹ̀ ni iṣẹ́ ò lẹ́ ń ṣe. èmi a máa ra lé máa máa ta lé máa sì máa ra lẹ̀ máa sì máa ta lẹ̀. bàbá rẹ̀ ni tó ní abáwọn kọ́ kò bá jẹ́ ní àpò ọ̀nà ìjọba àbí tí àwọn ní báńkọ́ tèmi aládàgbé. iṣẹ́ tí mò ń ṣe jù bẹ́ẹ̀ lọ bó tilẹ̀ jẹ́ pé ibi tá a ti kọ́ ni ọ̀nà ìwádìí òfin finifini ni. bódà jẹ́ pé eléyìí tó jẹ́ iṣẹ́ ìṣe àárọ̀ ọ̀nà à ń fi ọkọ̀ òfurufú kó ni láti ibìkan sí ibìkan àbí láti gbìyànjú láti mọ bí àwọn tó ń ṣe ètò ìrìnàjò à ń lọ sílẹ̀ Lárúbáwá bí a ṣe jẹ́ ìrọ̀rùn fún wọn tí a lè padà fìdí ẹ̀sìn múlẹ̀ níbi tá a ti bẹ̀rẹ̀ kí a tó dẹ̀ ní wá ń bá wọn kọ́lé àbí bá wọn talẹ̀. bẹ́ẹ̀ ni ìyẹn ti ọkọ̀ òfurufú ṣùgbọ́n ẹ wá rí i pé ìgbẹ́ lowó wà. bẹ́ẹ̀ni àwa ń bá wọn sọ ìgbẹ́ dìgbòrò. ẹ sọ gbẹ́ dìgbòrò ìyẹn kí sọ gbẹ́ dìgbòrò sọ ìgbẹ́ di ìgboro. òun náà la dẹ̀ ń rí wájú yẹn àwọn ìgbẹ́ tẹ́ ti sọ dìgboro àwọn ló wà ní
ní àwọn ìgbèríko àwa ń bẹ̀jọ Lẹ́kì bẹ́ẹ̀ ni mo mọ̀. àwa lábíjọ afọ́nká káàkiri nínú Ẹ̀pẹ́ adẹ̀tún wà nínú ìlú Àbújá ó dáa sọ̀rọ̀ lórí agbègbè bíi 6 mi bẹ́ẹ̀ ni nínú Èkó yìí. ìyẹn ni pé tí bá fẹ́ ralẹ̀ báyìí tààrà. àwọn ọkọ̀ Harmony Garden bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣe rí Harmony Garden yẹn ṣé orúkọ ibi ni ṣe sọ lórúkọ Yorùbá. bẹ́ẹ̀ ni tó dùn mọ́ kó. ṣé mọ̀ pé Másọ̀yìnbó ni wọ́n ń pè bí. Másọ̀yìnbó náà ń pè àti ìsòyìnbó bẹ́ẹ̀ yẹn a pe èbó lórúkọ tó jẹ́ ni ètò orúkọ táwọn ń pè nìyẹn. orúkọ tí wọ́n ń pè nìyẹn wá bá wọn pè ṣé kí n má yọ kí n má yọ kí n má yọ. so bá ti máa pè ní Yorùbá bá mi yọ sóò yẹn. báyìí fún wọn ní ìbéèrè kan ṣé àmọ́ òǹkà yẹn jẹ́ kí wo 740 kí ni 740 ní Yorùbá. 140. ṣe rí ibi tán gbé wa lọ 140 àmọ́ ṣùgbọ́n 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tọ̀ 600 ní ẹgbẹ̀ta 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé 40 máa fún yín. Máa yọ òkè yẹn. sápàdà gba kankan báyìí. ṣe ẹ ti sọ bí tẹ́ máa dé bóyá ibẹ̀ la ti ń lọ. ó dáa kí ló sọ ó ní kí ni ọ̀rọ̀ Yorùbá fún desert. aṣálẹ̀. tẹ́ ẹ bá gbà ẹ̀yin tẹ́ ẹ ń sọ ìgbẹ́ di ìgboro aṣálẹ̀ 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 aṣálẹ̀. ẹ jẹ́ wo 403 kí ni 400 ní Yorùbá. Irinwó àti mẹ́ta. Irinwó àti mẹ́ta irinwó lé mẹ́ta kí wàá ní kí ló sọ ó ní kí ni ọ̀rọ̀ Yorùbá fún wages. owó oṣù. Salary nìyẹn. Okay. Yọ òkè yẹn. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún wages. Salary ni owó oṣù. Kí wàá ní wages. Àwa lè pè ní èrè iṣẹ́. Èrè iṣẹ́ profit nìyẹn. Ó bá mi yọ òkè yẹn. Tọ́. Sápàdà gba kankan. Owó tí gbọ́ owó ọ̀yà. Owó ọ̀yà. Tí gbọ́ gbọ́ owó ọ̀yà rí. Níbo lẹ gbé dàgbà bàbá mi. mo gbé Lágége. Ṣé mọ̀ pé àdàpọ̀ mọ́ Òkè Ọya mọ́ Yorùbá ló pọ̀ Lágége. Ẹ̀dẹ̀ so mo dẹ̀ gbé láti yọ sóò yẹn. ṣé mo sọ sóò mi sí. mo dárí èyí tẹ́ kọ́ sọ yẹn jì yín èyí tẹ́ sọ gbẹ̀yìn ni mo yọ. tọ̀ ẹni. wọ́n bí mi ní Agége. mọ́nú kò sí bí. mo gbé ní Ọ̀yọ́ fúngbà díẹ̀ nítorí lára ọmọ aládé ni mí. lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Mo padà sí Agége kí n tó máa padà bọ̀ nínú ìlú Ìbẹ̀jú. Kí ló dé tẹ́ wá gbọ́ Haúsá tó bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí. Àtọ̀húnrìn wàá foko dáná làwọn ọ̀ràn wa àmọ́ lẹ́ni tílẹ̀ mọ́ ǹjẹ́ ìran Yorùbá kan wà tó jẹ́ Yorùbá jù wá lọ. Nítorí gbogbo ọ̀nà ni àwọn ọ̀ràn wa ti contribute. Bámi yọ contribute. Nítorí gbogbo ọ̀nà ni àwọn ọ̀ràn wa ti fi ṣe
àlékún àti ìdásí bí ilẹ̀ Yorùbá ṣe ní oríyìn kọ̀nà àti bàbá àti ìyá ǹjẹ́ a lè pè wọ́n ní pé wọ́n wá láti ibì kan lẹ́yìn tí náà wá ti dádé mọ́ràn Yorùbá lára so Yorùbá ni. Mami yọ sóyìn. Ibi adé ìwà ní nǹkan o. Ibi tẹ́lẹ̀ fẹ́ délé lẹ́yìn o. Ibi adé ni mi ní jẹ́ kẹ́ mú kan bẹ̀. Ní jẹ́ kí òun aláfẹ́ dàrú òun aláfẹ́ dà sí òun bàládà yìí. Eléyà ṣàkàwé ipò padà bí a ti bọ̀. Eléyà ká. Bọ́lá ọba ni ẹ rí yọ ń bẹ̀. Ẹ̀yin ni Ọlọ́run ti fi sí kàwọ́ yìí pé kẹ́ bá yóò yọ. Ẹ̀yin náà tètè bẹ̀rẹ̀ jù. Ó yẹ kí yẹn kẹ́kọ̀ọ́ kékeré kan náà kéèyàn tó. Owó ọ̀yà mo fún yín owó ọ̀yà ni wages. Ìbéèrè kan ló ẹ jẹ́ wo 844 800 ní ẹgbẹ̀rin yẹn jẹ́ igba lọ́nà mẹ́rin láti rí ẹgbẹ̀rin igba lọ́nà mẹ́rin ó wá 820 jẹ́ okòóléní ẹgbẹ̀rin 840 jẹ́ ogójì ogún lọ́nà méjì lé ní ẹgbẹ̀rin ó wá lé mélòó? Ó lé mẹ́rin mi. Ó lé mẹ́rin ó yá kí ló sọ? Ó ní kí n dárúkọ ohun méje tí a lè rí yọ nínú igi ọ̀pẹ. Igi ọ̀pẹ. Wọ́n á mọ̀ yọ ẹmu bẹ̀. Ẹmu ó dé ní. Wọ́n á mọ̀ adépo bẹ̀. Epo ó dé jì. Àmọ́ ká tó dépo àkọ́kọ́ dẹ́yìn. Ẹ̀yìn ó dẹ̀ ta. A dẹ̀ máa ń yọgi ayòkùrọ̀. Èkùrọ́ ó di mẹ́rin. Wọ́n á yọ sùkù dáná. Ògùṣọ̀ ó di márùn. Wọ́n máa yọ gítà ńlá kọ́lé. Bẹ́ẹ̀ni ó di mẹ́fà ó kù ẹyọ kan. Ẹyọ kan ló kù o. Wọ́n á rẹ̀ kọ́ láti hàn ẹni ni. Ìgbálẹ̀. Ìgbálẹ̀ àdín. Àti kọjá méje. Ní ká máa tún lọ sọ òyìnbó bó àtàwọn fẹ́ sàṣọlé. Rárá ó yá o. Ẹ jẹ́ wo. Wọ́n ní kí lórúkọ igi tí à ń rí irú lórí ẹ̀. Mi fẹ́ nira mi lára mi mẹ́lẹ̀. Ẹ mọ̀. Ẹ̀hún tí yóò bá mọ̀. Irú. Mo fẹ́ máa mọ̀ bí tó ti bí ẹ ṣe sọ ni mo ṣe wọ́n ronú pé mo dé igi irú mi mọ̀ bí tó. Igi wo náà ń pè ní igi ìgbà mi mọ̀. Ẹ mọ̀ ẹ. Ẹ̀mí ìgbókò. Ìgbókò. Ọjọ́ ìsoko Ọ̀yọ́ lé mi gbé. Rárá o. No yẹn bá mi yọ no. Àgbàtẹ́ padà yọ kínní. Ọ̀yọ́ lé mi gbé. Ọ̀yọ́ lé lẹ gbé. Mi ìgbọ́yọ̀ gbò. Ṣùgbọ́n ẹ̀ ń sọ ìgbẹ́ dìlú. Mo ń sọ ìgbẹ́ dìgboro. Ẹ̀ ń sọ ìgbẹ́ dìgboro. Bẹ́ẹ̀ni. Nígbà kan tẹ́ bá ń lọ ní ọ̀nà Ẹ̀pẹ́ ìlú lẹ̀pẹ́ lọ́jọ́ tó ti pẹ́. Tẹ́ bá ń lọ lórí títì tẹ́ ń pè ní Lẹ́kì Ẹ̀pẹ́ ọ̀nà tóóró. Wọ́n sọ pé correct ya máa yọ lówó yín. Mi mẹ́ntẹ́ sọ yẹn tó ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ yẹn. Ẹ dúró ẹjọ́ wá ni. Mi rò bẹ́ẹ̀. Ṣebí ẹjọ́ wá ni. Ó lè jẹ́ gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀ẹ́ ara máa gbà lọ. Kí lẹ̀ sọ ó yé mi bọ̀ ẹni ìloro ọ̀nà Ẹ̀pẹ́. Ìloro ọ̀nà Ẹ̀pẹ́ bàbá ń lọ ń gbà kan igbó sígbó ni.
ewé ọparun a máa gún mọ́tò gan ní gíláàsì tí ó fọ́ débi ojú ẹ̀ ní wà. ẹ ní sùúrù gíláàsì. Kò sí nǹkan mi tẹ́ ń pè tẹ́ bá fẹ́ sọ pé àwòfin gíláàsì tí ó wà lára ọkọ̀ kì í ṣe ń tẹ́ fi ń wojú tá bá sọ pé ìwojú àbí bójú lẹ fẹ́ pè kì í ṣe dígí gíláàsì ní gíláàsì jẹ́ so òyìnbó pè gíláàsì no òyìnbó no tẹsán yẹn ṣe mo sọ no. Ó dáa mo fi yẹn lẹ̀ eléyìí tẹ̀sẹ̀ sọ yẹn. Ìjọ mo ti dáyé mi fẹ́ẹ̀lì báyìí. Bá mi yọ fẹ́ẹ̀lì yẹn. Eléyìí ò ṣe fẹ́ẹ̀lì. Ìtumọ̀ pé ìyọ̀sùnbù ni. Bá mi yọ fẹ́ẹ̀lì yẹn. Nínú odidi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kí ẹ máa rí kankan mú lọlé. Owó sì kì í sí bí o bàbá mi. Téèyàn bá kí í ṣọmọ nínàkúnà gbogbo wa ya lè fi jẹun. Rárá. Mo gbọ́ no. No mi sọ rárá mi sọ. Sẹ́rí no. Rárá mi sọ. Mo gbọ́ no lẹ́ẹ̀kan. Ẹni ibi tí no ti wá nìyẹn. Ẹyin sọ no sí. Ibi àwílàdé. Ọ̀rọ̀ bù ṣe. Ọ̀rọ̀ ti bù ṣe. Ọ̀rọ̀ ti bù ṣe. Ó dà ìgbẹ́ máa jẹ wá lówó kúrò mi o. O tí mò ń wò yìí rò pé ẹnìkan wà ní lẹ́kọ̀ọ́ yìí. Tó máa lè jẹ. Tó lè jẹ máṣọ ìbò yìí. Ẹ rò bẹ́ẹ̀. Mi rò bẹ́ẹ̀. Ohun tẹ́mi ò bá fi rí nǹkan kan mú lọlé. A ti réyàn tó jẹ 1,200. Ẹ mú tán jáde kí n rí. Ó wà. Kí n pè bàbá Yorùbá. Màmá ìyá ni. Ìyá ni. Ó dá gbogbo tí a kọ́ náà. Ẹ fẹ́ sọ. Mo ní ó dá gbogbo ibi tí a náà bá wà mo fún 500,000 tó bá fi ránṣẹ́ sí wọn. Ṣẹ́rí 500,000 yẹn bá mi fi sí. Ẹ ti jẹ wá ní 15,000. Ok yẹn. Ọlọ́run lẹ́dàá bá ń san gbèsè. Ó yá kí ni ìbéèrè yẹn? Ẹ ti dáhùn. Ẹ mọ̀ mo ti sọ. Ṣé ẹ máa dáhùn ìyókù àbí? Mo ṣe wá ń bí. Ẹ ṣe wá ń bí ó dáa. Ẹ jẹ́ wò. 967 kí ni 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ọgọ́talélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti méje. Mo fún yín ó yá. Kí ni ìyàtọ̀ láàrin òjèrè àti ògèrè? Ṣebí ògèrè epo náà ń pè ní ògèrè. Bẹ́ẹ̀ ni ògèrè nìyẹn. Táwọn ń pè lójèrè yẹn ní nǹkan rí o. Igi kí ni? Iṣẹ́ rí bọ̀t yẹn. Àgbàdo. Ṣọ́ṣọ́ àgbàdo yẹn. Kíní wọyọwọyọ yẹn. Kíní bí ìrùkẹ̀rẹ̀ kíní yẹn. A fẹ́ sọ ìyàtọ̀ wọn kán lè mọ̀. Ok yẹn bá mi fi sí. A fẹ́ mọ ìyàtọ̀ wọn fún ọ ní ìbéèrè tó kàn. Ẹ jẹ́ wò. 969 ṣé mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní 900. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní 960. Ó wá lé mélòó? Ó lé mẹ́sàn. Ó lé mẹ́sàn. Do mi àká. Àká ń sunkún àìléyín. Àjànàkú ń sunkún àìrétè bó tiẹ̀. Kí ni ìtumọ̀ òwe yìí? Àká ń sunkún àìléyín. Ẹ dákun kí ló ń pè ní àká? Ṣebí líìlì ni. Bẹ́ẹ̀ ni.
àáká ń sunkún àìléyìn Ẹ̀hẹ́n. àjànàkú ń sọkún àìrètè bó tiẹ̀. Kí ni àjànàkú? Kí ni àjànàkú? Tó bá ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rérin ká sọ pé a rérin kí ni àjànàkú? Abẹ́rin náà kò náà ń pè bẹ́ẹ̀. Erin náà ni irú òwe yẹn nísìn àjànàkú kọjá mo rí nǹkan fìrí tẹ́ ẹ bá kọjá tán ní ṣé orí ìbílẹ̀ tó kọjá lẹ́kọ̀ọ́ yẹn kọ́ wa ní mo rí nǹkan kan tó kọ̀ mo rí mọ́tò kan ọlọ́tẹ̀ ni tó tí ìbílẹ̀ bá kọjá wàá mọ̀ pé ìbílẹ̀ kọjá wà ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rérin ká sọ pa rérin ó wá sọ wípé àká ń sunkún àìléyìn àjànàkú ń sunkún àìrétè bó tiẹ̀ kí ló túmọ̀ sí? Báwo ló ṣe yé yín sí? Bó ṣe yé mi ò kọjá pé Elédùà àṣẹdá gbogbo wa kò tí ì sí bó ṣe lè dá ẹ dáadáa tó a ní nǹkan kan tó ní kálukú wa ń sọ pé ó kù síbi kan. Ó kù síbi kan. Ibi tó kù sí rè. Ibi tó kù sí tèmi lẹ́yìn ò mọ̀ bẹ́ẹ̀ sì mọ́ èmi ò mọ̀. Ibi tó kù sí tiyín èmi ò mọ̀ ń tèmi. Bẹ́ẹ̀ ni jẹ́ mọ̀ pé àjànàkú ní tiẹ̀ eyín ẹ̀ báyìí bó ṣe yọ síta nílé kò rí ètè bó tiẹ̀ líìlì rẹ̀ ní kò léyín nǹkan tí tó fi sọ pé tó bá àárín ló wà pé àárín ni gbogbo wa wà. Àwọn tó bá lò tóbi jọ̀njọ̀n wàá tún rẹ́ni tí ò tó ẹ. Bẹ́ẹ̀ ni tó bá tún rẹ́ni tó tóbi jọ̀njọ̀n náà wàá tún rẹ́yàn tó tún tóbi jù ọ lọ. Bẹ́ẹ̀ ni nǹkan tó túmọ̀ sí nìyẹn pé àárín ni gbogbo wa wà kò séèyàn tó pé tán. Ẹ jẹ́ wò 953 ṣe mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní 900 ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín méje. Kí ni Yorùbá ń pè ní ojúgun? Ojúgun níbí ẹ̀. Ṣe rí wọn? Wọ́n ń ṣe fún yín? Wọ́n ń ṣe fún yín? Ojúgun but yẹn àbí? Ok mi ò dẹ̀ gbọ́ ṣá. Mi ì sọ ok. Mo ti gbọ́ yẹn. Màá fi ráṣẹ fi sí. Ok. Tó bá fi bí sí. Ó dà wọ́n ní ẹ jẹ́ wò 973 ṣe mọ̀ pé 960 ní ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún 980 ní ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọgọ́rin ogún lọ́nà mẹ́rin lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó wá dín méje. Parí òwe yìí ààyè lájogún ọ̀rẹ́. Àyè náà máa ń jogún ọ̀rẹ́. Ní tó bá kú tán àwọn ọmọ ẹlòmíràn tó ní. Máa fún yín torí tó bá kú tán ogún òkè kan ni ààyè lájogún ọ̀rẹ́ tó bá kú tán ogún ọ̀hún lè pín kan yàn àbí tó fúnra rẹ̀ bá wá sọ wípé ẹ fún lágbájá ní nǹkan kan o ìyẹn ni wípé ilé ayé láti wúlò fúnra wa ká rọra wọ lọ́wọ́ ká wá bí ẹni kejì ṣe máa ní ìlọsíwájú bẹ́ẹ̀ ṣe ń ṣe ó yá. Kí ni ìtumọ̀ òwe Yorùbá yìí? Àyà bẹ́ sílẹ̀ bẹ́ sáré. Kí ni àyà? Ṣé kìí ṣe oró? Rárá, kí ni? Àsìkò ló láyé ara mi ẹ má ṣe ṣọ̀lẹ àsìkò. Àyà. Mo dẹ̀ mọ̀ òwe yìí mi wádìí ẹ̀.
bá mi sí ó jẹ́ ẹ̀yà ọ̀bọ kan. Ó jẹ́ ẹ̀yà ọ̀bọ kan àyà. Ìbéèrè tó gbẹ̀yìn. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ìkúnra ẹni lọ́wọ́? Rárá o, ìkúnra ẹni lọ́wọ́ rárá. Ìfara ẹni lọ́wọ́ sókè? Rárá. Olúwa má lọ ṣèbú. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún empowerment? Ìkúnra ẹni lọ́wọ́ ni. Ẹ má sọ ìkúnra ẹni lọ́wọ́ kọ́ o. Ìranra ẹni lọ́wọ́. Ìranra help nìyẹn, ìkúnra ẹni lọ́wọ́ support system. Ìgbéra ẹni lárugẹ. Nísìn kí ni tí wọ́n bá fẹ́ báwo mo ṣe lè ṣe tí mi ò ní sọ délẹ̀. Ìgbéni dìde. Ìróni lágbára. Ṣé mọ̀ pé ró ni kéèyàn dúró, ró to stand. Wọ́n á ní ìró ẹni ní agbára torí ẹni yẹn ò ní nǹkan kan, kò lágbára tẹ́lẹ̀. Ẹ wá ro. Ẹ mọ̀ pé ró túmọ̀ sí kí nǹkan dúró tán. Tí èèyàn bá ṣaláìsí, bóyá wọ́n sọ pé wọ́n pa àwọn ẹbí ẹ̀ á wá ró òkú yẹn. Ṣé mọ̀? Wọ́n á ró òkú yẹn kó lè lọ jà. Ró ni kéèyàn kan fún ní kan jẹ́ kí nǹkan dúró tán. Ibi tí dúró ti wá nìyẹn. Ẹ wò, inú mi dùn pé mo ní oore ọ̀fẹ́ láti lè jẹ́ kí ẹ wá sí orí ètò Masọ̀yìnbó. Ó jẹ́ bí mo ṣe sọ ṣáájú, ó jẹ́ ìwúrí fún mi. Kò sí àpọ́nlé tí ẹni tí ó bá ń ṣe irú nǹkan tí mò ń ṣe tó lè rí ju irú àpọ́nlé tí mo rí pé ẹ wá láti lè wá jẹ́ kí èdè Yorùbá tún tàn síwájú sí torí táwọn èèyàn bá wò yín nísìn wọ́n á wò pé nǹkan à ń ṣe nǹkan tí ó dáa, nǹkan tí irú yín lè lọ́wọ́ sí, pé mo fẹ́ wá síbẹ̀ kí n wá gbé àṣà lárugẹ. Ẹ ṣé gan ni, inú mi dùn. Iléeṣẹ́ yín ò ní dàrú, a máa lọ síwájú. Àṣẹ. Mo dúpẹ́ gan ni. Eléyìí ẹ fi máa mu omi. Bá mi yọ. Eléyìí ẹ máa fi mu omi. Eléyìí a fi kọ nǹkan. Ẹ ṣé gan ni. Ẹ ṣé. Ibi tí máa fi owó tí mo promise yàtọ̀. Promise. Àti ó wájé lò. Okay. Baby, okay, yes. Èló gan wá ní gbèsè orí ètò jẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò yìí. Inú mi dùn pé mo rí bàbá mi lórí ètò láti wá gbọ́wọ́ mi láti lè jẹ́ kí a tún ní ìwúrí láti lè tún máa tẹ̀síwájú nínú ètò yìí. Tí ẹ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ móhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí. A tún ti ṣe léyìí o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ ká lè rí ṣe. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlá bá mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A ti ṣe tèmi o. Ọlálékan lórúkọ mi, èjì ọba ní mí ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbàrin arégbèjì sọ́dọ̀ fi roko arégbèdọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jí ọba ó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masọ̀yìnbó ń bí. Kamari, Mama Sọ̀yìnbó. Kamari, Masọ̀yìnbó ń bí. Kamari.
sọ̀yìnbó má ṣe sọ̀yìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Má sọ̀yìnbó má ṣe sọ̀yìnbó.